Wike ti há pátápátá. Ọmọ Tinubu ni wọ́n ń pè é, Nyesom Wike, mínísítà ìlú Àbújá. Èèyàn Tinubu ni wọ́n ń pè é o. Ṣùgbọ́n lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, nǹkan ti fẹ́ daago mọ́ ọkùnrin gómìnà ìpínlẹ̀ Rivers tẹ́lẹ̀ náà lọ́wọ́. Òun náà ti ń rí fìrìfìrì pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu kò fẹ́ fi òjò tòun gbin kà mọ́. Olórí Nàìjíríà náà ti ń fà sẹ́yìn nínú àwọn àjọṣe tí wọ́n jọ ń ṣe. Ìròyìn tó gba ìgboro kan lọ́sẹ̀ tó lọ lọ́hùn-ún ni pé Nyesom Wike kò lọ síbi ìpàdé àwọn ìgbìmọ̀ apàṣẹ orílẹ̀-èdè yìí tí wọ́n ń pè ní National Council of State. Èyí tí wọ́n ṣe lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ Àlàmísì ọjọ́ 9 oṣù kẹwàá yìí ní Aso Rock nílé ìjọba, níbi tí Tinubu ti fi ọ̀jọ̀gbọ́n Òjó Àmúpìtàn kọ́ gbogbo ìgbìmọ̀ náà pé ẹni tí yóò ṣe alága tuntun fún àjọ elétò ìdìbò ilé wa INEC nìyí o. Ìpàdé náà ṣe pàtàkì, pàápàá níbi tí ọ̀rọ̀ bàǹtàbàǹtà bẹ́ẹ̀ yẹn yóò ti jáde. Lẹ́sẹ̀kẹsẹ̀ tí àwọn èèyàn kò ti rí Wike níbi ìpàdé náà ni wọ́n ti ń kùn hùrùnhùrùn. Wọ́n sọ pé ibo ni Wike wà, nítorí kò sí mínísítà kan tí fẹ́ pa irú ìpàdé bẹ́ẹ̀ jẹ bí kì í bá ṣe pé tọ̀hún wà lẹ́yìn odi. Báwo ni Wike kò ṣe ní wà níbi ìpàdé tí ààrẹ fúnra ẹ̀ yóò ti ṣe alága, nígbà tóun náà sì mọ̀ pé ààrẹ wà nílé kò lọ síbì kan, kì í ṣe igbákejì ẹ̀ ni yóò darí ìpàdé ọ̀hún, ká bá sọ pé ohun tó bá wu mínísítà ló lè ṣe. Ohun tí ọ̀pọ̀ èèyàn, pàápàá àwọn tí wọ́n wà nípàdé náà ṣe ń fẹ́ mọ ohun tí wọn kò ṣe rí Wike nìyẹn. Pàápàá nígbà tó jẹ́ ọ̀rọ̀ ẹ̀ bí ìgbín fà ìkarahun àtẹ̀lé lòun àti Tinubu máa ń ṣe, kì í fẹ́ kí Tinubu má rí òun. Ọ̀pọ̀ ibi tí Tinubu bá sì ti wà, àgàgà tó bá ti jẹ́ nílùú Àbújá níbẹ̀, ẹ ó rí Wike níbẹ̀ ṣáá ni. Níbi tí wọ́n ti ń wádìí ni wọ́n ti ń gbọ́ pé Wike ń bínú ni o, tí wọ́n ní ọ̀tọ̀ ni ẹni tí Wike fẹ́ kí Tinubu mú fún ipò alága INEC. Wọ́n ní kódà Wike ti náwó, ó ti nọra lórí ọ̀rọ̀ náà, ó sì ti fọkàn sí pé ẹni náà ni Tinubu yóò fi ṣe alága INEC. Ṣùgbọ́n lójijì ni ààrẹ yí kinní náà padà bìrí, tó sì kéde pé George Òjó Àmúpìtàn láti Kogi lòun. Bẹ́ẹ̀ ọkùnrin adájọ́ kan láti ilẹ̀ Haúsá ni Wike ti fa orúkọ ẹ̀ sílẹ̀ tẹ́lẹ̀. Ìdí ìbínú nìyẹn. Ohun tó wá ya àwọn èèyàn lẹ́nu nídìí ọ̀rọ̀ náà ni pé Wike fúnra ẹ̀ fèsì sọ̀rọ̀ tí àwọn èèyàn ń gbé kiri náà. Ó ní ọ̀rọ̀ tí wọ́n ń sọ kò rí bẹ́ẹ̀, pé iṣẹ́ wà nílẹ̀ tí òun ń ṣe ni, ìyẹn lòun kò ṣe lè lọ síbi ìpàdé náà, nítorí ẹ̀ lòun sì ṣe rán mínísítà abẹ́lé tó jẹ́ ọmọọṣẹ́ òun lọ síbẹ̀. Bó bá jẹ́ pé Wike kò sọ̀rọ̀ ni ìbádà, àwọn èèyàn kò sì ní mọ kinní kan. Ṣùgbọ́n pẹ̀lú ọ̀rọ̀ tó sọ yìí, ó fi hàn pé lóòótọ́ ni kinní kan ń ṣẹlẹ̀. Àbí irú iṣẹ́ wo ni alágbàṣe yóò ní òun ń ṣe tí ọ̀gá tó gbé iṣẹ́ fún un yóò pe ìpàdé láti yẹ iṣẹ́ òun wò, tí yóò wá ní òun kò ráàyè, ọmọọṣẹ́ òun lòun máa rán wá? Ǹjẹ́ kọ̀ǹtírákítọ̀ kan gbọ́dọ̀ lóun lọ síbì kan lọ́jọ́ tí bàbá onílé bá ń bọ̀ ní sáìtì ibi tí wọ́n ti ń ṣiṣẹ́? Ṣé bí kọ̀ǹtráktọ̀ ni yóò ṣáájú débẹ̀? Ohun tó jẹ́ kí ọ̀pọ̀ èèyàn fura sí Wike nìyẹn. Yàtọ̀ sí eléyìí o, àwọn èèyàn tí wọ́n mọ bó ti ṣe ń lọ l'Àbújá níbẹ̀ sọ pé inú Wike kò dùn rárá pé iléeṣẹ́ ààrẹ dá ètò ìfọ̀rọ̀wérọ̀ tí òun máa ń ṣe pẹ̀lú àwọn oníròyìn lóṣooṣù dúró. Ṣé lóṣooṣù ni Wike ń kó àwọn oníròyìn jọ tẹ́lẹ̀ tí yóò ní òun ṣàlàyé àwọn iṣẹ́ tí òun ṣe l'Àbújá fún wọn? Ṣùgbọ́n gbogbo ìgbà tí Wike bá jáde yìí, òkú ọ̀rọ̀ burúkú ni yóò máa jù ránṣẹ́ sáwọn alátakò ẹ̀. Àwọn tó ń bájà ní ìpínlẹ̀ Rivers, àwọn tó ń bájà l'Àbújá, àwọn tó ń fẹ̀sùn pé ó ra lé s'Amẹ́ríkà, àtàwọn tí wọ́n bá ti sọ kinní kan nípa ẹ̀. Paríparí ẹ̀ sì ni pé òun nìkan ló ń ṣe eléyìí nínú gbogbo àwọn mínísítà tó kù. Ìbí yìí làwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí bá ààrẹ Tinubu sọ̀rọ̀ pé irú èwo wa leléyìí o, ṣé pírẹsidẹ́ǹtì méjìlá ní àbí báwo? Nígbà tóun tó jẹ́ pírẹsidẹ́ǹtì kò bá wọn oníròyìn sọ̀rọ̀ lóṣooṣù, tó wá jẹ́ Wike, ọ̀kan nínú àwọn mínísítà ẹ̀, ni yóò máa kó àwọn oníròyìn jọ. Wọ́n ní Wike kò fi kinní náà ṣe nǹkan méjì ju òṣèlú lọ o. Bí Tinubu kò bá sì ṣètè dá a lẹ́kun, kó dá a lẹ́kun àwọn nǹkan wọ̀nyí, yóò kàn bà orúkọ ìjọba rẹ̀ jẹ́ lásán ni.
àwọn míín dìídì sọ fún Tinubu pé kó yẹra lẹ́yìn Wike torí orúkọ ẹ̀ ní Wike fi ń ṣe àwọn ohun tí kò dára tó ń ṣe gbogbo. òun nìkan ni wọ́n fẹ̀sùn kàn pé ó ń gba ilẹ̀ onílẹ̀ l'Àbújá tí wọ́n fẹ̀sùn ilé rírà l'Amẹ́ríkà kan. síbẹ̀ Tinubu fààyè gbà á kó máa bú gbogbo àwọn tó bá sọ bẹ́ẹ̀. ohun tó jẹ́ kí iléeṣẹ́ ààrẹ dá sọ̀rọ̀ náà rèé tí wọ́n sì gbá igi ọ̀rọ̀ náà wọlẹ̀ pé níbi tí Wike bá a dé yẹn náà ni kò ti fi gígùn. ọ̀rọ̀ náà dùn Wike nítorí látìgbà náà ló ti rí i pé kò sí ibi tí ọmọ owú kò ti lè rélu òun báyìí mọ́ torí kò dàbí pé Tinubu ní ìbẹ̀rù tàbí àpọ́nlé kan tó ju ti àwọn ẹlẹgbẹ́ òun tó kù lọ fóun mọ́. bẹ́ẹ̀ tẹ́lẹ̀ òun náà mọ̀ pé ohun tí òun bá sọ labẹ́gẹ́ àmọ́ ó jọ pé òun ti lu ìlù náà ìlù ọ̀hún ti fẹ́ fàya báyìí. àwọn kan ní ohun tó fa ìkéde tí Wike sáré ṣe níparí ọ̀sẹ̀ tó kọjá yìí nìyẹn. ìyẹn lọ́jọ́ sátidé ọjọ́ àbámẹ́ta ọjọ́ 17 oṣù kẹwàá yìí níbi tó ti gbé ìwé kan jáde pé òun kò du ipò ààrẹ o kí ẹnikẹ́ni má sọ pé òun fẹ́ du ipò ààrẹ ní 2027 o òun kò lè tako Tinubu láyé òun títí di ọdún 2031 tí Tinubu lòun yóò máa ṣe òun yóò sì rí pé àwọn fi ìbò gbé e wọlé láì ní sí ìṣòro. ó ní àwọn kan tí wọ́n fẹ́ da àárín òun àti ààrẹ rú ni wọ́n ń gbé irú ìròyìn náà jáde nítorí òun kò bá ẹnikẹ́ni sọ ohun tó jọ bẹ́ẹ̀. ǹjẹ́ kí ni ìròyìn náà wá wí? àwọn oníròyìn Sahara Reporters ni wọ́n gbé e jáde pé àwọn rí àkọsílẹ̀ ìpàdé kan níbi tí wọ́n ti ní kí wọ́n pe Wike kó wá du ipò ààrẹ lórúkọ PDP ní 2027. asínwín pàápàá mọ̀ pé irú ìrònú bẹ́ẹ̀ yẹn kò lè ṣiṣẹ́ nítorí kò sí ọlọ́gbọ́n kan tí yóò nígbàgbọ́ pé Wike wà nínú ẹgbẹ́ PDP tàbí pé yóò du ipò láti inú ẹgbẹ́ náà. gbogbo aṣáájú ẹgbẹ́ náà mọ̀ pé inú APC ni Wike wà dídúró tó sì lóun dúró sínú PDP kó lè sìnkú ẹgbẹ́ náà ni gbogbo èèyàn ló mọ̀ yẹn. ṣùgbọ́n òun pàápàá gbọ́dọ̀ pariwo síta kíákíá kí Tinubu lè mọ̀ pé tiẹ̀ lòun ń ṣe nítorí òun náà mọ̀ pé àjọṣe àárín òun àti ààrẹ ti mẹ́hẹ. bẹ́ẹ̀ lòun pàápàá kò lè sọ bóyá àṣejù tí òun ń ṣe lórí ọ̀pọ̀ àwọn èèyàn tí òun ń bá jà ní o àbí nítorí àwọn ẹ̀sùn ìwà ìbàjẹ́ tí wọ́n fi ń kan òun lójoojúmọ́. èyí tó ṣeé ṣe kí ààrẹ ti ní àbájáde àwọn ìwádìí wọn lọ́wọ́. ṣé lóòótọ́ ló ní ilé l'Amẹ́ríkà? ṣé lóòótọ́ làwọn ọmọ ẹ̀ gbalẹ̀ l'Àbújá lásìkò tó di mínísítà Àbújá yìí àti àwọn ẹ̀sùn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí àwọn alátakò rẹ̀ fi ń pọ̀n án ní gbogbo ìgbà yìí. bí ààrẹ bá rí òkodoro àwọn ọ̀rọ̀ náà tó bá sì jẹ́ lóòótọ́ làwọn ẹ̀sùn ọ̀hún ó ṣeé ṣe kí ààrẹ yẹra fún un. ohun táwọn tó mọ tì fún tẹ̀dọ̀ iṣẹ́ ìjọba ń wí nìyẹn. wọ́n ní iṣẹ́ ìjọba yàtọ̀ sọ́rọ̀ òṣèlú ẹni bá da méjèèjì papọ̀ ń fi ara ìwé wu ni. àmọ́ yàtọ̀ síyẹn o nǹkan míì wà tí kò dàbí pé Wike fúnra ẹ̀ fura sí rárá. àwọn onímọ̀ òṣèlú nìkan ni wọ́n mọ kinní náà. ìyẹn náà ni pé babaláwo Wike ó ti kí ara ẹ̀ mọ́fà o. kí ni ìtumọ̀ yẹn? babaláwo kan ló wọ̀lú kan níjọ́ kan. gẹ́gẹ́ bí ìṣe ọ̀pọ̀ àwọn babaláwo bẹ́ẹ̀ bó ti wọ̀lú náà ló yíwọ́ padà kí àwọn oníbàárà lè máa gbé iṣẹ́ wá bá a. ní eku kò bá ké bí eku mọ́ ní ẹyẹ kò bá ké bí ẹyẹ mọ́. àwọn tí wọn kì í ṣàárẹ̀ tẹ́lẹ̀ bẹ̀rẹ̀ sí ṣàárẹ̀ bí orí ti ń fọ́ wọn lẹ̀dọ̀ ń dùn wọ́n. ohun aburú bẹ́ẹ̀ sáà ń ṣẹlẹ̀ lóríṣiríṣi. bẹ́ẹ̀ ni kálukú ń rọ́ lọ sílé babaláwo tuntun yìí lójú ẹsẹ̀ náà ni yóò sì wò wọ́n sàn bí wọ́n bá ti dé ọ̀dọ̀ ẹ̀ pẹ̀lú ohun ìrúbọ. nígbà tí ọ̀rọ̀ sún kábíyèsí àtàwọn ìjòyè wọ́n ránṣẹ́ sí babaláwo tuntun yìí kó wá bá àwọn wo ohun tó ń ṣẹlẹ̀ àti ohun tí àwọn lè ṣe. bí babaláwo ti gbé fájọlẹ̀ lónìí wàhálà yìí àti àjálù oríṣiríṣi kò lè dópin o àfi tí wọ́n bá rúbọ. ǹjẹ́ kí ni wọn yóò wá fi rúbọ? ló bá rọra sọ̀rọ̀ kẹ́lẹ́ sáwọn ìjòyè létí. ó ní àlejò gòdògbò tó bá ṣẹ̀ṣẹ̀ wọ̀lú náà ni kí wọ́n fi rúbọ o pé tí wọ́n bá ti fi lè rúbọ ogún ṣẹ́ nìyẹn. ǹjẹ́ ifá kò wá jánà bẹ́ẹ̀? tó bá ti jòyè wojú ara wọn kí á ní kábíyèsí fẹnu kò balógun létí nìyẹn dìde wùyà. nígbà tí yóò padà dé òun àtàwọn gìrìpá bíi 6 ni wọ́n bá dé babaláwo lókùn. nígbà tí wọ́n ń fẹ́ bẹ́ orí ẹ̀ ló wá ń béèrè ohun tí òun ṣe ni wọ́n bá ní ifá tó dá làwọn tẹ̀lé pé kò sí àlejò kan tó wọ̀lú àwọn láti bí ọdún 7 òun làlejò kan ṣoṣo tó wà nílùú.
ohun tí babaláwo kò mọ̀ nìyẹn. Wike ní àlejò gòdògbò inú APC tó wà nínú PDP tó ń ṣiṣẹ́ aburú fún APC ó sì lu PDP fọ́. Wike fúnra ẹ̀ ti wo ilé ara ẹ̀, kò lẹ́gbẹ́ òṣèlú kankan tó lè lọ. Ìhàlẹ̀ ni pé òun kò ní du ipò ààrẹ. Bó bá fẹ́ du ipò ààrẹ ńkọ́, inú ẹgbẹ́ òṣèlú wo ni yóò ti dù ú? Ṣé PDP tí àwọn gómìnà wọn ti lọ tán yìí ni? Àbí ADC ni yóò lọ tí yóò lọ bá Àtíkù àti Òbí? Àbí ẹgbẹ́ òṣèlú wo ló fẹ́ lọ? Níbi tí Wike ti ń rò pé òun ń pa àwọn olóṣèlú kan sáyé àti ẹgbẹ́ òṣèlú wọn, òun náà ti pa ara ẹ̀ mọ́. Òun náà kò ní ibì kankan tí yóò lọ àfi kó jókòó ti Tinubu. Bó bá ní òun yóò tasẹ̀ àgẹ̀rẹ̀ kan, ọjọ́ náà ni yóò forí jóná, yóò sì gbóòórùn ara ẹ̀. Wike fúnra ẹ̀ ti há. Pabambarì ni pé àwọn Tinubu tó ń bá ṣiṣẹ́ yìí wọ́n mọ eléyìí o. Ayò òṣèlú ni wọ́n ń ta fún. Òun ni ò mú ayò, ó kàn rò pé òun gbọ́n ni. Wọ́n ti fi í sílẹ̀ ó pa iní, wọ́n fi í sílẹ̀ ó pèjì. Òun kò mọ̀ pé òpè ní í pe ní, òpè ní í pèjì, òpè tí pẹ̀ta kò sí. Wike rò pé òun ń lo àwọn Tinubu àti APC, kò mọ̀ pé àwọn yẹn gan-an ni wọ́n ń lo òun. Ọkọ̀ ibi tí ọ̀rọ̀ náà wà báyìí nìyẹn o. Gbowó Wike kó máa jàǹbá lẹ́nu jù bẹ́ẹ̀, kò sẹ́nìkan tó lè yọ níbi tó há sí yìí. Ibi tí yóò sì gbé ọ̀rọ̀ náà gbà pàápàá, ó ń gan fúnra ẹ̀ kò lè sọ pé òun mọ̀ ó jàre. Ọláwọlé Alága ló yẹ ọ̀rọ̀ tí Wike ṣẹ̀ṣẹ̀ sọ yìí wò fún Ibùdó Àgbáyé fún Àṣà àti Ìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. A kú dédé àkókò yìí.